bá ń wo àwọn àgbààgbà òṣèré kan tó sì wà lẹ́nu iṣẹ́ yìí. àwọn bàbá wa ń dé, àwọn ìyá Àwẹ̀rò, àwọn ìyá Rainbow, Madam Ṣàjẹ́, ọ̀gá ni wọ́n. nítorí pé kò sáyè social media tó fẹ́ gbé wọn gbà yẹn, ohun tó bá ṣe ló máa gbà. ìyà yẹn ti ẹ̀ pọ̀ jù. mo ti costume ọ̀pọ̀lọpọ̀ òṣèré. mo ti costume Múyìwá Adémọ́lá rí, mo ti costume Mercy Aigbe rí, mo ti costume Bàbá Wándé, Fúnkẹ́ Ẹ̀tì, Jùmọ̀kẹ́ Ọdọ́tọ́lá, Ọláìyá Igwe, bí ká ru costume o, a máa ti abúlé lọ sábúlé a máa náà ń perform kiri. mo lọ abúlé kanjọ́ kan bá ṣe ru costume kiri náà ni, tó yẹ pé abúlé yẹn ó dà pé ijọ́ ọjà ni mọ́tò máa ń wá síbẹ̀. a bá ti ṣiṣẹ́ tán la wà rí mọ́tò. nígbà tí àwa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà, òbí ò fi ọmọ wọn lẹ́ẹ̀kan ṣiṣẹ́ tíátà. nígbà yẹn ń bo o fẹ́ lọ ṣiṣẹ́ ẹkú. ọ̀pọ̀ nù wa là ń wo sinimá, ṣùgbọ́n àwọn kan wà tí jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe nínú sinimá kì í ṣe kékeré. lára wọn ni àlejò tá a ní lórí ètò wa lónìí. àwọn wo la wá ń sọ̀rọ̀ nípa ẹ̀? àwọn tí wọ́n ń bójútó aṣọ tí a máa ń wọ̀ nínú eré orí ìtàgé. costumier, ó lójú eléré orí tíátà tó máa rí tó máa sọ pé gbogbo aṣọ tóun lò látìgbà tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ òun lòun fowó òun rà á. orúkọ tèmi ni Olúwafúnkẹ́ Oyènẹ́kàn. àwọn èèyàn máa ń pè mí ní Fúnkẹ́ Nẹ́kàn, àwọn kan mọ̀ mí sí Mọ̀mí Jí o nínú iṣẹ́ tí à ń ṣe tó jẹ́ iṣẹ́ tíátà. ìtẹ́mi wá ń ṣe tó jẹ́ pàtàkì ńbẹ̀ ni costumier. a dẹ̀ tún máa ń pè ní wardrobe manager, nítorí pé gbogbo costume kan ló jẹ́ pé àwa là ń rán. a lè nìkan bá wa rán, ọ̀tá wa la máa manage, la máa fún àwọn tó máa wọ̀ ọ́. mo dẹ̀ ti wà lẹ́nu iṣẹ́ yìí náà ó ti ṣe díẹ̀. kọ́lọ́hún fọ̀run kẹ́ ọ̀gá tó kọ́ mi níṣẹ́, Abdulhakeem Adénẹ́kàn, gbogbo èèyàn mọ̀ sí Nẹ́kàn. torí ẹ̀ làwọn èèyàn ṣe máa ń pè mí ní Fúnkẹ́ Nẹ́kàn. nígbà tí ọ̀gá mi yẹn fẹ́ tán kọ́ mi níṣẹ́ tíátà pàṣẹ. nígbà tó wá pẹ́ tí mo ti wá ń ṣiṣẹ́ yẹn tí ọ̀gá mi ti kú, mo súnmọ́ àwọn èèyàn dáadáa. 2017 or so a wá fẹ́ ṣiṣẹ́ kan, ni ẹni yẹn wá sọ fún mi pé mi ò lè wá costume kiri o, mi ò lè wá oní costume kiri, ìwọ ló máa costume iṣẹ́ yìí. ẹni yẹn jẹ́ Abíọ́dún Adédèjì, gbogbo èèyàn mọ̀ wọ́n sí Dádì Abbey. òun ló wá fà mí sí láì yẹn ni mo wá aṣọ yẹn, mo dẹ̀ costume iṣẹ́ yẹn. ẹni tó níṣẹ́ yẹn gan kò tiẹ̀ mọ̀ pé first costume tí màá kọ́ ṣe nìyẹn. inú wọn dùn nítorí pé mo bẹ̀rẹ̀ ní level tó high díẹ̀. so Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ láti ìgbà yẹn. mo ti costume ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lóríṣiríṣi. Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ láti ìgbà yẹn. mo ti costume ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lóríṣiríṣi. mo kí ọ̀gá mi kan náà, director mi ni Bíọ́dún Jimoh, wọn ò lè ṣiṣẹ́ kọ́ máa pè mí. mo ti costume ọ̀pọ̀lọpọ̀ òṣèré ní tí mi tiẹ̀ lè kà. lóòótọ́ iṣẹ́ yẹn ní dojúkọ oríṣiríṣi náà o, bí ẹlòmíà kàn irú ìkan ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àwọn white tá a máa ń lò fún àwọn tó bá fẹ́ ṣe aláwo nínú iṣẹ́ tó pọ̀, ẹni yẹn dẹ̀ wá gbà lọ́wọ́ mi. mo ṣe dry clean ẹ̀, ó fine, ó dẹ̀ lọ lò. tẹ́ bá rí aṣọ yẹn ńgbà tó máa kó dé, ó ti dàbí brown. pé gbogbo wa tá a bá fẹ́ join iṣẹ́ tíátà, àwọn máa sọ pé mo fẹ́ di star, mo fẹ́ kán máa rí mi. gbogbo èèyàn kan ló lè ṣe yẹn. lẹ́nu ọjọ́ mẹ́ta ìgan tí mo bẹ̀rẹ̀ sí ní hàn nínú fíìmù tí àwọn ọ̀gá mi kan tó jẹ́ director mi yẹn ló máa ní Nẹ́kàn, ìwọ ló máa ṣe scene, ló ń jẹ́ kẹ́ máa rí mi lọ́pọ̀lọpọ̀ gbà. ṣé iṣẹ́ tó máa ti ṣe costume tó máa ṣe tó ó ti máa rẹ̀ ẹ́, wà á fẹ́ fún gbá láṣọ, wà á fáwo láṣọ. tán bá ní kó wá act gan lè náà ò ṣe. àìmọye ìgbà wọn ní wá act, wọn ní mi ò ṣe jàre. dìmọ́ tó bá ti ṣiṣẹ́ ṣe rí nǹkan tí ẹlòmíì fojú ré náà nínú iṣẹ́ wa yìí, òun ló ń mówó wájú. nítorí pé costume tá a sọ yìí, o ò lè kó costume mi lọ nísìn kó o fẹ́ mú kúrò nílé, wàá kọ́kọ́ sanwó fẹ́mi kó o tó mú. ṣùgbọ́n irú iṣẹ́ acting tán ò bá tí ì mọ̀ ẹ́, o ò tí ì gbowó, iṣẹ́ ọ̀fẹ́ ló máa pọ̀ jù ní ìtò máa ṣe. àti iṣẹ́ wa yìí ó dẹ̀ gba ọgbọ́n. tó bá wà careful, àwọn tó bá sọ ẹ́ dà náà máa fi bú ẹ. torí nígbà wọn bá lọ aṣọ yẹn gbó tó ò paṣọ èṣì dà, wọ́n ní kò láṣọ mọ́ ẹ má dọ́dọ̀ ẹ̀. iṣẹ́ àkọ́kọ́ tí màá kọ́ ṣe 2017. 2017. bọ́tí báwọlẹ̀ tí wà ń díṣẹ́ tíátà. ọ̀gá tó kọ́ mi iṣẹ́ tíátà kú ní 2002. 2002. bẹ́ẹ̀ ni. ẹ ti wà lọ́dọ̀ ọ̀gá yín bí ọdún mẹ́wàá sẹ́yìn. ó mi ìpínlẹ̀ bá ń sọ ní ẹni méjì sí ẹ ti lò tó 30 something. nídìí iṣẹ́ tíátà. bẹ́ẹ̀ ni.
ṣé ẹ rí oríṣiríṣi costume la ní, a ní culture, a ní àwọn old school costume. Ṣé ẹ rí àwọn culture, àwọn irú àwọn eléyìí nísìn agbádá ìgbàlódé ni tó fẹ́ jọ tàtijọ́, ṣùgbọ́n ìgbàlódé ni. Àwọn tó bá fẹ́ ṣe bí olóyè nínú iṣẹ́ ìgbàlódé la máa ń lo àwọn léèsì nǹkan yìí fún. Ṣé wá láwọn aṣọ òkè yìí, àwọn aṣọ òkè tá máa ń lò láwọn culture, iṣẹ́ culture ni. Ṣé wá láwọn eléyìí tẹ́ ẹ rí nísàlẹ̀ yìí, old school la pè wọ́n. Àwọn aṣọ àtijọ́ táwọn ìyá wa máa ń lò bí àwọn àrán, irú eléyìí nísìn bí àrán ni wọ́n wá design ẹ̀. Eléyìí nísìn àrán ni bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ṣe lẹ máa rò bá aṣọ olówó òsìn, ṣùgbọ́n àwọn olówó àtijọ́ náà ń lò. So a ní àwọn aṣọ náà láyé àtijọ́ tó wà pa gan. Irú àwọn eléyìí àwọn aṣọ òkè wa, ẹ wo irú àwọn eléyìí aṣọ òkè ni wọ́n, tó yẹ pé táwọn èèyàn bá wọ̀ nínú iṣẹ́ bí kan fẹ́ ṣiṣẹ́ lọ́balọ́ba, iṣẹ́ ìjòyè àtijọ́, gbogbo àwọn aṣọ yìí, gbogbo ìwọ̀nba ẹ̀ náà ni ìtẹ́ rí yìí o, odindi ilé kan la fi kó sí. Àìmọye iṣẹ́ tí mo tiẹ̀ ti costume tó yẹ pé tẹ́ ẹ bá rí wọn ẹ mọ̀ pé yes, iṣẹ́ eléyìí lágbájá ló costume ẹ̀. Irú Àgbékẹ́ aya ọba tí Mercy Aigbe ṣe, èmi ni mo costume ẹ̀. Irú Òpó Ọ̀ṣun, ká sọ lóríṣiríṣi, èmi ni mo costume ẹ̀. Àwọn iṣẹ́ mi wà náà tó jẹ́ old school, tó jẹ́ àwọn iṣẹ́ ńlá tó jẹ́ bíi supporting costumier lèèyàn máa ṣe. Tó o bá ti jó ní tíátà tó o kọ́ṣẹ́ nígbà táwa kọ́ṣẹ́ láyé ìgbà yẹn, kò sí ìtónímọ̀ nínú iṣẹ́ yìí, nítorí pé ìgbà yẹn bíi ká ru costume o, a máa ti abúlé lọ sábúlé a máa náà ń perform kiri. Mo lọ abúlé kan jọ́ kan bá ṣe ru costume kiri náà ni, tó yẹ pé abúlé yẹn dà pé ijọ́ ọjà ni mọ́tò máa ń wá síbẹ̀. A bá ti ṣiṣẹ́ tán la wà rí mọ́tò, mo bá kìdí mọ́lẹ̀, mo kékékéké náà ń fi mí ṣe yẹ̀yẹ̀. Mo ní ìyá mi wà nílé. Nígbà tí mọ́tò yìí máa dé ni gbogbo wa bá rọ́, ó di gbìrìgbìrì, torí pé tí wọ́n bá ti gbé ẹ ó tún di ọjà tó ń bọ̀. Bá a ṣe tún rẹrù wà ní àti ìlú àti gbogbo ẹ̀. So tó bá ti kọ́ṣẹ́ láwọn ọgbà yẹn, o ti máa mọ different nínú àwọn iṣẹ́ kan, nítorí pé gbogbo ẹ̀ làwọn ọ̀gá yẹn máa kó mọ̀ fún ẹ, ló máa kọ́ gbogbo ẹ̀. Torí pé ayé ìgbà yẹn ti lọ, àwọn light tá à ń lò ń gbà yẹn kọ́ là ń lò ní ìsìn. Ó ṣeé ṣe kí n máa ṣe light man gan, torí ó máa dúró tiẹ̀ báyìí ní àníbó light yẹn ṣe máa rí rè bọ́n ṣe máa kọ́, ṣùgbọ́n ńgbà yẹn ayé àwọn halogen yẹn ni là ń lò ń gbà yẹn. Àwọn costumier tí mo mọ̀ pọ̀, but tá a bá sọ wípé àwọn costumier tó ṣáájú mi bẹ̀rẹ̀ tí mo mọ̀, mo mọ̀ pé ìyàwó Yẹmí Adégúnjú, Bíọ́lá Adégúnjú, mo mọ̀ pé ńgbà tí mò ń gbọ́njú nínú iṣẹ́ yìí, mo bá àwọn àtọkọ wọn nídìí iṣẹ́ costume ni. Mo mọ ọmọ kan náà, Bíọ́lá, ọmọọṣẹ́ wa níná, ó dé lẹ́yìn títí wa ni, but she's a good costumier. Mo tún mọ àwọn costumier míì lóríṣiríṣi. Mo ti costume Múyìwá Adémọ́lá rí, mo ti costume Mercy Aigbe rí, mo ti costume Bàbá Wándé, Bàbá Ẹ̀dá, Fúnkẹ́ Ẹ̀tì, Flaky, Jùmọ̀kẹ́ Ọdọ́tọ́lá, Ọláìyá Igwe. Iṣẹ́ costume ṣe é kọ́ o, ṣùgbọ́n ọmọ tó bá nálẹ̀ ò kì í kọ́ o. Ọmọ tó bá dẹ̀ ní òròjú ò kì í kọ́. Ọmọ tó bá lè ṣiṣẹ́ ló ń kọ́, tó ròjú ò sí fún. Kò dẹ̀ ṣeé ṣe láì kọ́, torí pé ó gbọ́gbọ́n gan. Tí ọ̀tọ̀ ni tó bá ń costume iṣẹ́ tó jẹ́ series, that's episode, ọ̀tọ̀ ni bó ṣe máa costume ẹ̀ géńdégbé. Tó o bá wá mọ̀, o máa da lúrú pọ̀ mọ́ ṣàpá ni, o máa bàjẹ́ ni. Ọ̀tọ̀ ni bó ṣe máa costume yẹn, tó bá ní 2 hours, ọ̀tọ̀ ni bó ṣe fẹ́ costume ẹ̀. So ó ní kọ́ gan-an. Onítíátà nìkan kọ́ o, mo máa ń costume àwọn èèyàn bọ́ irú ẹnìkan fẹ́ ṣe birthday, ó dẹ̀ pè mí pé ṣé mo ná outfit tó wà pa, mo dẹ̀ costume ẹ̀, ó fi ya fọ́tò birthday ẹ̀, ó dẹ̀ wà pa. Irú ní ìsìn bí mo ṣe ń ṣiṣẹ́ costume yìí náà, mo ń ṣe lẹ̀kẹ̀, gbogbo lẹ̀kẹ̀ tí mò ń lò nínú iṣẹ́ ìfúnra mi ni mò ń ṣe. Kì í ṣe pé mo jálu iṣẹ́ ìlẹ̀kẹ̀ yẹn náà, mo dìídì fowó lọ kọ́ ni. Àwọn tó bá fẹ́ ṣe lẹ̀kẹ̀, mò ń bá wọn ṣe. Gbogbo lẹ̀kẹ̀ ni o, tọrùn tọwọ́, mò ń ṣe lẹ̀kẹ̀ dí o, mò ń ṣe o, mò ń sìn gidi tí màá bá wọn ṣe. Ṣé ẹ rí nínú iṣẹ́ tá à ń ṣe yìí náà, àwọn kan wà tán bá pè ẹ́, o máa avoid wọn ni o. Tó yẹ pé wọ́n lè pè mí ní ìsìnkí ní mo ti travel, kí n dẹ̀ wà nílé tàbí kí n wà l'Abẹ́òkúta.
reason ni pé ẹni tó bá kó báyàn náà ló máa fi búyàn nínú iṣẹ́ yìí. Kasinati irú ẹ̀yin nísìn tí n bá síìkì tó rẹ̀ mí tó rí ń fọ́ mi tí mo ní mi ò lè dìde tí Kasinati bá pè mí mo fò dìde ní torí mo mọ̀ pé ọbẹ̀ ti sọ ǹjọ́ yẹn nìyẹn bí Kasinati bá gba aṣọ kan asanwó méjì ni. so bóyá àwọn kan bẹ́ẹ̀ fẹ́ ṣe birthday ẹ wá nídìí aṣọ pé aṣọ òkè o aṣọ ayé àtijọ́ tí màá fi múra tán máa rí ẹ mọ̀ pé aṣọ òkè náà kò ṣeé rán fún wa sílé bẹ́ẹ̀ lọ kówó yín rà ẹ̀ẹ̀kan ṣó ní ẹ̀ní lè gbé wọ̀ mọ́ àwa tá a máa gbà lọ́wọ́ yín gbẹ̀yìn náà lájókòó yìí so ó wá pè kẹ́ ẹ rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ wa kẹ́ ẹ lò fún nǹkan tẹ́ ẹ máa lò fún kẹ́ ẹ dẹ̀ dá padà fáwa ìyẹn a máa ń ṣe dẹ̀ táwọn school bóyá wọ́n fẹ́ ṣe performance wọ́n fẹ́ ṣe anniversary wọ́n need costume a máa ń ṣe fáwọn ọmọ school náà dẹ̀ táwọn àwọn tá a bá ní program níbi àwọn lọ́balọ́ba náà àwọn tó bá nídìí costume kò sí ìta kì í ṣe ń bẹ̀. kò dùn mọ́ ní ìsìn nígbà tí àwa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ṣé mo pààyè ìgbà yẹn àwọn òbí òfin ọmọ wọn lẹ́ẹ̀kan ṣiṣẹ́ tíátà ìtọ́mọ yẹn tẹ́ òbí tí ń mọ́mọ ẹ̀ tó ń fowó support ọmọ ẹ̀ ní ìsìn tó ńgbà yẹn ń bo ó fẹ́ lọ ṣiṣẹ́ kú ṣùgbọ́n tí n bá jókòó lé tán iṣẹ́ tíátà yìí ni máa ṣe sẹ́ẹ̀ bí mọ́ mi ṣe support mi tipátipá ẹgbẹ́ ò rí rábaràba ẹgbẹ́ dúró ìwọ tó ń ṣẹgbẹ́ mọ̀ pé ò ń ṣẹgbẹ́ ìwọ tó ò ṣe mọ̀ pé ò ṣe àgbà ò rọ́mọdé fín ọmọdé ò rágbà fín báwo ló tiẹ̀ ṣe fẹ́ ṣe tó fi máa rágbà fín báwo ló ṣe rójú wọn sí. discipline wà kì í ṣe bí ìsìn a dúpẹ́ pé social media ti wà àwọn ọmọ mi ẹ̀kọ́ máa rí wọn ní skit oríṣiríṣi tó ń ṣe tó ti gbé wọn tí wọ́n tiẹ̀ fi gbọ́ kọ́kọ́ṣẹ́ tíátà rí àǹfààní ni táwa ò ní nígbà títí wa nítorí ẹ̀ tí bá ń wo àwọn àgbààgbà òṣèré kan tó sì wà lẹ́nu iṣẹ́ yìí tí wọ́n ń work stronger tí wọ́n sì ń ṣe sí i mo máa ń kí wọn gan-an bí àwọn bàbá wa Ẹ̀dá àwọn bàbá wa ń dé àwọn Ìyá Àwẹ̀rò àwọn Ìyá Rainbow Madam Ṣàjẹ́ àwọn séètì wọn bẹ́yẹn tí mi lè darúkọ tó pọ̀ nígbà àwọn náà lè express pé tí wọ́n fi wà tán dẹ̀ sì ń rẹ́kọ̀n pẹ̀lú wọn till now ọ̀gá ni wọ́n nítorí pé kò sáyé social media tó fẹ́ gbé wọn gbà yẹn ohun tó bá ṣe ló máa gbà ìyà yẹn ti ẹ̀ pọ̀ jù. mọ̀ràn fáwọn tó fẹ́ ṣiṣẹ́ tíátà ìfarabalẹ̀ àti ìfaradà ó wà very very important nítorí pé tẹ́ bá ń wo social media ń gbà mí àbí tẹ́ ń wo àwọn ẹlòmíràn máa wò pé ṣiṣẹ́ tíátà yìí náà ni àfẹ́ lówó jẹ́ ká rọra ṣe é so that ẹ̀mí wá gùn pẹ̀lú iṣẹ́ wa tá à ń ṣe yẹn. Telephone number mi ni 080 69 12 6179 080 69 12 6179. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.